èyí ni mo mi sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní ìlú mi ní ìlú Ìbàdàn pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jẹ́ ìpè Olódùmarè tí wọ́n ṣaláìsí látòrí program kan children fun fair tá a fẹ́ ṣe fún àwọn ọmọdé látọwọ́ lórí Naomi èyí tí ó sì ní ọwọ́ kan Alhaji Hamsat Oríyọmí nínú. Mo kí gbogbo ẹbí gbogbo ọkàn tí ṣẹlẹ̀ sí o. Olúwa kó rọ̀ yín lójú, Olúwa kó rọ̀ yín lọ́kàn, Olúwa kó fi òróró ìtura síbi tí ọgbẹ́ yẹn ti wá. Ohun tó mọ̀ lágbára gidi mọ́ ni. Ibi tẹ́nìkan ti ń sunkún, ibẹ̀ láláyọ̀ ti ń yọ̀. Ibi táláyọ̀ ti ń yọ̀, bẹ́lẹ̀ nìkan ti ń sunkún. Olúwa jọ̀ọ́ má jẹ́ àríbi, má jẹ́ àrídààmú mọ́ o. Olúwa kó dì wá mú. Tó ẹ̀kọ́ ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn ènìyàn. Àwọn èèyàn kan ti ń jáde, oríṣiríṣi bloggers, presenter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti ń sọ̀rọ̀ bí a ṣe rò pé ó yẹ kó rí àti bó ṣe rí. Ẹ jẹ́ ká ṣọ́ra, omi gbóná lẹ́jọ́ o. Bá a bá ṣọ́ra, ó lè dàlù yàn. Ta ló jàre, ta ló jẹ̀bi? Gbogbo wa la ti ń dá ẹjọ́. Ẹ má gbàgbé ìwé ìrere Matthew chapter 7 verse 1. Ẹ má ṣe dáni ní ẹjọ́ ká má bàa dá yín lẹ́jọ́. Irú ìdájọ́ kí ìdájọ́ tó bá dá ènìyàn wọ́n náà padà gbárù rẹ̀ ní ọjọ́ kan. Ẹ̀kọ́ ni ẹ jẹ́ ká kọ́ ń bẹ̀. Àwọn ẹ̀kọ́ yẹn ó lè mú bí àìmọ̀ọ́ṣe àbókù díẹ̀ káàtó wá láwọn àyè kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kẹ́ẹ̀kọ́ níbẹ̀. Àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run á yọ wọ́n nínú rẹ̀ láti rí olórí Naomi àti Alhaji Hamsat. Ọlọ́run á bá mi kó wọn yọ lágbára lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ kọ́ wọn máa ṣe. Ohun tí mo rí ní kókó ń bẹ̀ náà ni wípé ẹ jẹ́ á sọ pé ètò tí ò dán mọ́rán tó gbogbo èèyàn kọ́ la fún ní spirit of administration. Gbogbo èèyàn kọ́ la ní àwọn ètò bí wọ́n ṣe máa ń ṣe àwọn ètò fún àwọn nǹkan kan. Lóòótọ́ a lè kàwé, a lè lẹ́kọ̀ọ́, a lè nípò, a lè lóye, a lè lówó, ṣùgbọ́n gbogbo ò dá lórí ẹ̀kọ́. Ohun tí wọ́n fẹ́ ṣe tó mú wàhálà dání yìí, àwa ó ṣe níwọ̀n bàtà a máa ń ṣe ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí, ṣùgbọ́n àwọn àyè tó gbà yàtọ̀ màá ṣàlàyé. Ó yẹ kí n lọ live lórí program network àtàwọn kankan mú ìdíwọ́ dání láti àná ni ò jẹ́ kí n lọ ní live program. Tó bá ti rí fídíò mi bá mi share kí ẹlòmíì náà tún lè kọ́gbọ́n. Àwa tá à ń ṣoore fún àwọn ẹ̀dá ènìyàn, tá à ń bọ́ opó, bọ́mọ aláìní bàbá, tá à ń bọ́ àwọn ìwé, ẹ má jẹ́ àdáwọ́ rẹ̀ dúró. Àwọn olórin fẹ́ borí bá dibi ìpàdé dọ̀hún bó náà ṣe kọ́ níyẹn oore ni wọ́n ṣe wọn ò ní ṣèkà. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nísìn kódà àǹkan ti ń dá Ọlọ́run lẹ́bi pé àbọ́lọ́run gan fọwọ́ sí ká máa ṣàánú mọ́ ni. Rárá, kò rí bẹ́ẹ̀. Ọ̀nà tá a gbé gbà tí Sátánì fi tọwọ́ bọ̀ oníká kíyèsí yóò sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ọgbọ́n ní gbogbo ọ̀nà. Kò síbi tá a ti kádì alẹ́ o, kò síbi tí a kì í ti kádì alẹ́. Ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló máa wà ńbẹ̀. Àwọn kan ó ṣe wọ́n gbé lọ fún àmọ́là ní títì. Ẹ rí bí wọ́n ṣe bo mọ́tò yẹn. Ibòmíì àti lọ pín kíní fún àmọ́là lọ́jọ́ kan wọ́n kán mìíràn mọ́tò, wọ́n ṣe gbogbo ẹ̀sẹ̀ everything. Àdúpẹ́pẹ́ nìkan ni ò farapa. Bẹ́ẹ̀ lọ làwọn nǹkan tá à ń ṣe. But ẹ jẹ́ ká wá mú lórí àwọn tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí gangan tí wọ́n jẹ́ òbí àwọn ọmọ. Sẹ́rí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, kí n má sọ pé ilẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí wọ́n ti gé etí wa lọ. N tá a gbọ́ náà ni owó àtóúnjẹ. Ibikíbi tí ọ̀rọ̀ owó bá ti wà tó ń jẹ́ wà, ṣé ká mọ̀ tanra wa, àwọn èèyàn ó kù síbẹ̀. Kì í sọmọdé nìkan o, àwọn àgbààgbà ibi tá a bá ti gbọ́ pé palliative àbí nǹkan ọ̀fẹ́ wà, àwọn èèyàn máa kú síbẹ̀ ṣáà ni. Kò sọgbọ́n tá a fẹ́ dá sí. Ibi tí wọ́n ti ń pín owó lọ́rọ̀ òṣèlú, àmọ́ pé olóṣèlú tó kó ń bẹ̀ kò sí dáadáa, ó tún fẹ́ padà wọlé, ó dẹ̀ tún ti pín owó, á dẹ̀ tún sára wa pa nítorí rẹ̀. Now ntí etí wa gbọ́ ni owó àti oúnjẹ. Àwọn ibi kùdìẹ̀kùdìẹ̀ tá a fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ lé lórí òní eléyìí lọ́dọ̀ àwọn òbí. Ẹran kí n là jẹ́rí. Bá a bá gbọ́rú ẹ̀, kódà kó má sí ọmọdé nígbà míì, kó ṣàgbàlagbà a gbọ́ irú rẹ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí. Kí ló dé tá a lọ ń sùn síbẹ̀? Ṣé 1 million náà fẹ́ pín fún wa ni? Tó bá jẹ́ 1 million só tó ẹ̀mí àwọn ọmọ tó bọ́ ni. Kí ló dé
táwa fúnra wa nígbà tí wọ́n gan débẹ̀ orí pé bẹ̀ yẹn ti kún ó ti ya ó sì padà lé rẹ lẹ́rọ̀ àti àlàáfíà kó fayọ̀ sọdún ẹ wo gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí wọ́n láwọn kan sọ pé àwọn fẹ́ mọ Oríyọmí àwọn kan fẹ́ mọ olórí Naomi àwọn kan sáfẹ́ gba oúnjẹ àti bẹ́ẹ̀ 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 lọ kí ni ká pè irú eléyìí àwọn tó ṣẹlẹ̀ sí lẹ́ẹ̀kan sí ẹbí ara yẹn Olúwa kó bá wa tù wọ́n nínú ẹ jẹ́ ń padà sọ́dọ̀ olórí Naomi Ọlọ́run bá mi kó yín yọ àṣìṣe ńlá ni eléyìí mo dẹ̀ mọ̀ pé bí irú ẹ̀ bá tún máa wáyé ẹ̀ tún kọ́gbọ́n kún ọgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sáré sọ tí mò ń gbọ́ òun ni wípé ẹ ti ń ṣe é bọ̀ tipẹ́ but láti bọ́ 5,000 ènìyàn kí mọ́ ti sọmọdé lọ́jọ́ kan ṣoṣo kò yí sí o tá a bá ń sọ̀rọ̀ bíbélì ẹ jẹ́ ká sọ̀rọ̀ nínú ìwé Matthew chapter 14 from verse 15 bóyá wọ bí 15 to 21 nígbà tí Jésù máa bọ́ àwọn ènìyàn 5,000 tí ẹ bọ́ yẹn ǹjẹ́ ẹ mọ bó ṣe ṣe ó pè wọ́n jókòó ọ̀rọ̀ Ọlọ́run kò fóúnjẹ ṣáájú kódà àwọn smell oúnjẹ kò advertise oúnjẹ now tẹ bá kóòtì bíbélì bó ṣe buhanu bíbélì ó ti yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ṣe ó pè wọ́n ó fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn nígbà tó dìrọ̀lẹ́ wọ́n wò wípé kò síbi tí wọ́n ó ti rí oúnjẹ rà ebi ti ń pa wọ́n ọ̀dọ́ ni wọ́n àtàgbàlagbà o ókè ẹ̀yin ọmọ ẹ̀yìn kí n lè ní lọ́wọ́ láwọn ò ní nǹkan kan wọ́n wá rí ẹni tó ní ẹja àti àkàrà now Kristi wá bless ẹ lórí ìjókòó wọ́n ti settle down ó sì bọ́ 5,000 ènìyàn wọ́n tún kó àjẹkù apẹ̀rẹ̀ 12 jọ ẹ wá lọ wo ẹsẹ̀ 21 yẹn wọ́n ní láì ka àwọn ọmọdé àti obìnrin wíṣíwé kò sí ọmọdé àti obìnrin nínú wọn because wọn à ní agbára láti struggle oúnjẹ ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́jọ́ yẹn náà dó ṣe wà ọ̀dà lè tó ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n máa struggle ara wọn but kò sí ọmọdé àti obìnrin nínú àwọn tí wọ́n kàtà fìdí lọ́jọ́ yẹn èyí tó tẹ̀lé ni wípé lójúmọ́ kan organization yẹn pọ̀ gidima at least Oríyọmí sọ wípé ẹ ò tẹ tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ òun ló ń sọ pé kẹ́ ẹ tẹ tíkẹ́ẹ̀tì tẹ wá tẹ̀ yẹn ti wá late òru ọjọ́ yẹn mọ́jú Lóríyọmí sọ pé òun pe printer òun ti tẹ òun ò tí nọ́mbà ẹ̀ báwo lẹ ṣe rò pé ó máa ṣiṣẹ́ àwa tá a lágbára tó yín tó yẹ pé a lè bọ́jú 100 ènìyàn àbí nǹkan kan lọ a ti ń gba orúkọ wọn lẹ̀ nísìn it's over 2-3 weeks ago ká ti ń gba orúkọ wọn sílẹ̀ orúkọ yẹn ló ń kálukọ́ dẹ̀ fi wá gba nǹkan tá a bá fẹ́ fún àtàṣọ àtóúnjẹ ẹ̀fìrì tá a fẹ́ fún ìwọ tá a forúkọ rẹ̀ lẹ̀ o ò lè wọnú chọ́ọ̀chì wá tó bá wọnú chọ́ọ̀chì wọn wá bá wa jọ́sìn ni o ò lè struggle pẹ̀lú àwọn tó wá á dẹ̀ máa pè wọ́n ní one by one ẹ bó lè yẹn ṣe fẹ́ bọ́ 5,000 lórí pápá lọ́jọ́ kan ṣoṣo báwo ni wàhálà ò ṣe ní ṣẹlẹ̀ kì í tún ṣe nílùú Ìbàdàn kò síbi tí wọ́n lè lò tó lè tóbi nítorí Ọlọ́run nítorí ìgbà míì mi ò fẹ́ kí fídíò gùn púpọ̀ tó bá jẹ́ láìfù ní á lè gùn dáadáa ẹ jẹ́ ń padà sọ́dọ̀ Amsat Oríyọmí alàgbà wa Amsat Oríyọmí erin kú màgúdú fi jẹ ẹfọn kú màgúdú fi jẹ màgúdú ti délẹ̀ báyìí kí la fẹ́ fi ṣe ẹnu wo la fẹ́ fi sọ gbogbo èèyàn ló ń gbẹ́nu sí máìkì ní àgídìgbò ọ̀rọ̀ ti wá sọ lọ́gbọ́n kọ́ báyìí ó sọ ọ̀mọ̀ràn kọ́ ó sọ ọ̀mọ̀ràn kọ́ o níbo la sọ pé Oríyọmí ti gbẹ́nu sí máìkì wá wí tẹnu ẹ̀ wọ́n ní ìpè béèrè mi àkọ́ni pé stakeholder lẹ́jẹ́ ni àbí ẹ̀kan polówó lọ́dọ̀ yín pé kẹ́ ẹ bá wọn ṣe ẹ̀ ń sọ̀rọ̀ bíi stakeholder ẹni ibi tí wọ́n gbà kéré ẹ̀yin lẹ fowó lẹ́tẹ̀ lọ fi gba bòmíì ẹlẹ́nìkan kó ọmọ 9 wá gbogbo nǹkan tó jù nù ètò yẹn bí ẹni pé ẹ̀yin lẹ ṣe ajẹ́ stakeholder nínú ìrìn àjò yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ ti mọ̀ pé nǹkan yìí gangan máa ṣẹlẹ̀ ẹ ti ń sọ bí ẹni pé ẹ mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ẹ lè sùn ẹ lè wo ẹ ń jí lọ station ẹ tún padà sí ibi program ẹ tún padà sọ́tún ẹ tún padà ẹ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ ti mọ̀ pé nǹkan yìí máa ṣẹlẹ̀ ẹ dẹ̀ ti débẹ̀ lóru ẹ tún padà sí rédíò ẹ stop program tí wọ́n ṣe ti announce mi ò dá yín lẹ́bi Ọlọ́run ò ní dá yín lẹ́bi ní ọjọ́ míì tó ẹ pé ilẹ̀ ẹ̀sìn fún wa ní àìdíà pé ká change venue ẹ bá sún ọjọ́ yẹn síwájú ẹlẹ́ẹ̀kejì tíkẹ́ẹ̀tì yẹn kò tí ì rẹ́dì ẹ bá sún ọjọ́ yẹn síwájú wọn bá máa gba tíkẹ́ẹ̀tì lágídìgbò tí wọ́n fi wọlé ẹ ti mọ iye nọ́mbà tẹ́ fẹ́
kẹtù sọ pé kán máa bọ̀. Ẹlẹ́ẹ̀kejì rédíò yìí ò kí ń ṣe rédíò kékeré téèyàn bá announce nǹkan 1,000 bẹ́ẹ̀ 1 million ló máa wá níbẹ̀. Gbogbo yín lẹ́yìn kẹ́ ẹ mọ̀ yẹn sà. Ẹ má bínú mi ò dá yín lẹ́bi, táìmù yẹn ti lọ, oníkálukú ẹjẹ́ àjọ yára wà lọ́gbọ́n. Mo mọ condition tí mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Aláàjì, mo mọ tí mo ti go through. mo believe yín torí mi gan tí mi sì ń bẹ̀ mọ́ bó ṣe ṣe mí. Ìhòhò ni mo lọ lé lánàá, ìhòhò ọmọlúwàbí wọn sásọ kankan lára mi mọ́ lẹ́yìn boxer àti jíìnì mi kékeré. Ìhòhò tẹ́ bá rí picture wọ́n ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀fi tí mo rí picture mi kó máa fly around. I was mo ń sunkún bí ọmọ kékeré ni. Àtọlọ́pàá àti road safety àti hotman ni wọ́n ń rẹ̀ mí. Táwọn òbí yẹn gan ń rí mi táwọn gan bú ẹkún tí wọ́n ń sunkún. Jìwé tí àwọn èèyàn wá fi ń ṣe wọ́n ṣubú léra wọn kí n sì bẹ́ẹ̀ o mo dẹ̀ sáré débẹ̀. Àwọn tó ṣubú yẹn jẹ́ àgbé wọn mo dẹ̀ ń gbé wọn mo ń gbé wọn ẹ̀yin tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́ ẹ̀ ṣubú sì tún rọ́ọ̀ṣì wá wájú ẹ̀ sì tún tẹ̀ wọ́n again. Nítorí tẹ́ ẹ̀ tí kí ni nǹkan náà tí wọ́n fẹ́ fún wọn kí ni nǹkan náà mo tún bọ́ orí rédíò mo ní èyí tí wọ́n fẹ́ fún yín ò nítumọ̀ wọ́n kàn fẹ́ káwọn ọmọ òdùnnú ni ẹ̀bùn tí ò nítumọ̀ ní kí wọ́n lè padà wọ́n padà ojú kòkòrò ìwà burúkú tó wà nínú ẹlòmíì kan tó yẹ pé lọ́lọ́run fi dá lọ́lọ́run fi ṣe bó ṣe ṣe iní ń dà wá láàmú wàláì. I pity the woman I pity her and I even pity myself. Ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo sọ mo ní tó jẹ́ kí n máa gbowó children carnival tí mo ṣe lágídígbò mo ní mo fi ń regulate ẹni owó tí mo fún ẹ mo lè fún ẹ lọ́fẹ̀ẹ́ bọ́ tí n bá fowó sí wọ́n da gbogbo ẹ̀rù wọ́n ti yọ géètì fẹ́ǹsì mi géètì àgídìgbò bó ṣe nípọn tó yẹn wọ́n yọ wọ́n ti tì ó ti fẹ́ ṣubú lu àwọn tó wà nínú ilé ńjọ́ náà kí n tó mú kí ni ẹ bá lé wọn tí mo lé wọn dànù nígbà tí n fi padà wọbẹ̀ géètì yẹn ti fẹ́ wó lu àwọn tó wà tí ẹ̀ rí pé géètì ti fẹ́ wó ni tó bá dẹ̀ tí géètì yẹn tó wó géètì tó ní òní wọ́n rọ̀ wọlé wọ́n wà máa tẹ àwọn tó wà nínú tó ti wó lu yẹn wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí tí wọ́n fẹ́ they don't care life ò ní túmọ̀ sáwọn táwa gan care fún àwọn táwa gan fẹ́ mọ̀ ṣàánú yẹn gan ò láàánú ara wọn láàánú àwa gan. So ibi tá a bára wa dé ni o wàláhì woman yẹn try o ọlọ́pàá tá à ń expect yọ kó dé ní 8 o'clock wọ́n ti dabẹ̀ yẹn rú láti 5 o'clock. Ìta sọ ìṣẹ̀lẹ̀ from minutes to 7 náà bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn mọ́lẹ̀. Aláàjì á jẹ́ wípé wọ́n já géètì wọlé nìyẹn o. Géètì tó yẹ pé wọ́n ti tì ọdẹ wà ń bẹ̀ wọ́n fọ́ọ̀tì géètì okùn tó fi ti géètì láàrin bírèkì ni. tó wà ní 400 ó sì wá wájú oní nọ́mbà 3 ó sì ló wọn ya fọ́tò ó sì bẹ̀rẹ̀ wàhálà. Ẹlòmíì ó ti ọmọ ẹ̀ sí mi báyìí ọmọ òṣùbù yóò forí gbálẹ̀ yóò mọ̀ ṣẹ̀jẹ̀. Ilé sọ yọ òbí tí mo ti arrest silently fúnra mi tí mo tì mọ́lé nítorí bó ṣe ṣe ọmọ. Mo ní mo fẹ́ fún wọn lóúnjẹ ní kòtò àánú mo pè yẹn 1,000 èèyàn 3,000 plus dẹ̀ wá mo sì dá wọn 1,000 lóǹtàn ẹ̀yin 3,000 tó kù ẹ̀ tó kò lè ẹ̀yin 2,000 tó kù ẹ̀ tó kò lè tó ń táwọn yẹn gbà tọ́ra àwọn mo pè ṣùgbọ́n inú ò ní sanwó lọlé o. Mo fún wọn ní ráìsì abọ́ méjì ẹ̀wà abọ́ méjì gàrí abọ́ mẹ́rin ni mo fẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn tí mo pè yẹn o. Ṣé àwọn pé èèyàn kan nínú àwọn tí ò rí gbàdé lọ́ba pé dákun ó tiẹ̀ jẹ́ gàrí agolo 5 fún mi nínú tí wọ́n fún ọ ó lóun ò lè fún o ó lóun ò lè fún ó lè dànù. Nígbà tí mo wá fẹ́ mọ fún àwọn tí ò rí gbà lákọ̀ọ́kọ́ padà tí mo ní wọn ó tò ṣé ẹ mọ̀ pé ẹni àkọ́kọ́ tó lóun ò lè fún yẹn tún padà wá tò ó dẹ̀ ń tì wọ́n ó dẹ̀ ń dabẹ̀rú. Kò mọ̀ pé mo rí òun lákọ̀ọ́kọ́ ó sì padà wọ́n fẹ́ mọ́ dabẹ̀rú greediness ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan tó bá ti jẹ́ pé nǹkan ọ̀fẹ́ wọn kò rí láìfù ọmọ wọn tó ọmọ rí ó jẹ́ wọn ọ̀mọ́ nítorí ọ̀sọ̀ ọmọ wọn ò kí ẹ̀ ìdíwé tí wọ́n ṣe máa ń ṣe ọlọ́run kódà ó dàbí pé kéèyàn máa lójú àánú gan ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gan bóyá ọlọ́run ò fẹ́ because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí tó ajẹ́ pé wọ́n débi venue wọ́n jẹ́ ohun tí bẹ̀ wọ́n rí venue yẹn wọ́n rí nǹkan kan ṣe wọ́n ti bẹ̀rẹ̀ program anybody ò tí ì dé. Alhaji just to clarify ibi táwọn èrò ta ti rí yẹn wọn ì tí ì kọjá síbi tó ti fẹ́ ṣe nǹkan gangan. Ojú títì rẹ̀ ń wò yẹn ojú títì ni. So ibo ni stampede yẹn wá ti ṣẹlẹ̀. ẹnu entrance. While they were trying to force themselves in or yes. You see, that's not what is online.
ètò ṣẹlẹ̀ nìyẹn. It's online that they are in. So is when you now said, you know, nothing more when they were trying to come out, that was when the stampede happened. No, not at all. Oh, not at all. Not at all. Wallahi, not at all. Al-Qur'an Karim. Wallahi, not at all. Wallahi. Ibi tẹ́ ń wò yẹn, that is ọ̀nà tó lead láti Àkóbọ̀ sí Báṣọ̀run. Ó lè ń wò yẹn, ojú ọ̀nà náà wà. Ojú títì náà wà. Wọ́n ti wọlé. In the process of forcing themselves inú ṣẹlẹ̀. Wallahi. 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 It is well. It is well. Olóòótọ́ ò ní kú sípò kà. So at least now people know what, because I'm on social media, even God bí mo ṣe bẹ̀rẹ̀ show mi lẹ́ni mo emphasize wípé nǹkan tí mo rí lórí social media ni mo ń sọ, because it's difficult to be able to see èyí tó jẹ́ òótọ́ àti èyí tó jẹ́ irọ́ nínú ẹ̀, because oríṣiríṣi narratives lèèyàn máa rí. So we actually thought that they were already in the venue, and that was why I'm thinking, why were they allowed into the venue in the first place? I thought pé photo tí mo rí yẹn was inside ibi tó ti fẹ́ ṣe nǹkan, mo ṣe wò pé kò sí chair, pé kò sí bó ṣe fẹ́ jókòó gan the way tí wọ́n gbogbo wọn ṣe fún papọ̀. Àga wà bẹ́ẹ̀, wàláhì àga wà bẹ́ẹ̀, àga 7,000 ló mú àyẹ̀bà, àga 7,000 ló gbà, ó gbàgà. Ẹnu gate náà rí náà mo sọ fún wọn, wọn àrídó lé wọn àti ìwọlé. Honestly, if there is any questions, I'm ready to answer. Wallahi. Èèyàn kan béèrè nsìn wípé, but they said some people were inside the venue sleeping there already. Yes, mo ti sọ, mo ní lálẹ́ àná tí mo lọ check wọn tí wọ́n wà níta tí wọ́n fẹ́ sùta pẹ̀lú àwọn ọmọ kéékèèké ni wọ́n wọlé. Mo dẹ̀ sọ fún wọn pé mo fẹ́ dọ́fíìsì o, mo ń padà bọ̀, máa wá bẹ́ẹ̀ ṣe sùn tẹ̀sí ní sùta o. My plan was to take them to my station láti sùn Àgídìgbò mọ́jú. In fact, some people even slept in Àgídìgbò. But mo ṣe ń drive out báyìí, wọ́n rọ wẹnu gate yẹn ni wọ́n wọlé ní straight. Mo dẹ̀ sọ fáwọn security tó wà bẹ́ẹ̀ pé leave them, ẹ má chase wọn jáde, wọ́n wà bẹ́ẹ̀. Okay, so àwọn yẹn nìkan, which was your consent? And I'm sure àwọn few people ẹ̀ ń sọ yẹn, not a lot of people. Lord, not a lot of people. Àwọn èèyàn tó wọlé lánàá bóyá bíi 700. Ní Tuesday tán wọlé ló kọ̀ láyẹn bóyá bíi 700. And I was contented with that. Not that I asked them to come, you know, but mo ṣe drive out. Wọ́n rush, wọ́n gbàdẹ̀kùn wọlé lọ́wọ́ ẹni yẹn. Wọ́n dẹ̀ wọlé. Mo dẹ̀ sọ fún security yẹn pé leave them, leave them. Táwọn sọ àwọn yẹn ló sùn bẹ̀ mọ́jú. Sẹ́rí àwọn yẹn gẹ̀ ẹ́ lè rí wọn tọ́ àwọn yẹn ti wà ní venue gẹ́gẹ́, wọ́n ti wà ní ibi tí wọ́n ti fẹ́ ṣe nǹkan gẹ́gẹ́, wọ́n ti jókòó lórí àga. It is well, it is well, Alhaji. Èmi ò explanation tẹ́ ṣe yìí, èmi ò, let me speak for myself o. Wọ́n tó bẹ̀rẹ̀ sí ní wá máa wọ́n apá Sisi Dúpẹ́ o, I'm speaking for me here. Explanation tẹ́ ṣe yìí lọ́dọ̀ ti tèmi o. And explanation tẹ́ ṣe yìí gan, I think this explanation gan is mainly to bail out the organizer, because lọ́dọ̀ ti tèmi ìkòkùn yín ṣé ní gbogbo ìtẹ́ ṣe yẹn is just because ẹ̀kàn jẹ́, that is you. You know, you like to things to be organized and stuff like that. Lèyí tẹ́yìn ṣe yẹ, because iṣẹ́ gbogbo nǹkan tẹ́ ṣe yẹn ṣe organizer ni. So mo fẹ́ lè sọ pé nǹkan tẹ́ ṣe yìí sìn, you're more or less like clearing, letting people know pé okay o, organizer ṣe nǹkan tó yẹ kán ṣe, because nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nìyẹn, because my concern was with the organizer pé did they do what is expected of them? In fairness to her, she tried her best, but tó wà ń dà rẹ̀ ni pé àwọn volunteer tí wọ́n láwọn ò bá organizer ṣiṣẹ́, they are not doing anything. The volunteers, they are not doing anything. Then I observe pé òun ni ẹmọ kéèyàn ní vision. Àwọn tó sọ̀rọ̀ àdìyàn wá máa ṣe bíi pé àwọn support vision ẹ̀, but kí vision yẹn máa yé wọn kán dẹ̀ má lè put everything into it. And they weren't asking question. At all. At all. Because like the security aspect of it and some other things, when I ask Olórí sọ pé àwọn kan ti wà charge, àwọn kan ti wà charge, tí mo dẹ̀ bí wọ́n pé báwo lẹ ṣe they will be telling me pé àwọn òṣè máa ṣe, ó ní báwọn ṣe máa ṣe, and I keep telling them this is Ìbàdàn. This is Ìbàdàn. I think that is where táwọn èèyàn fi ń sọ wípé Oríyọmí should know better, because Ìbàdàn is your base, but now we know that you know better and yes, you do best. I should, but in fairness, láàrin mi àtọ́lọ́run àtàwọn tó ṣètò wàláhì àwọn náà mọ̀ pé I put in everything.
because mo sọ fún wọn bó ṣe máa ń work in Ìbàdàn wàhálà yàtọ̀ sí every other place. Mo ní Ìbàdàn tó bá ní nǹkan mẹ́wàá tó bá fẹ́ afẹ́yàn mẹ́rin má fọkàn balẹ̀ o pèsè béèyàn mẹ́rin lórí yóò kárí rárá o èèyàn kan fẹ́ gba mẹ́fà èèyàn kan yóò fẹ́ gba mẹ́fà. wọ́n máa padà wá wọ́n máa padà wá. yáà wọ́n á dẹ̀ máa dàrú tí wọ́n bá dẹ̀ da nǹkan rú ń bì wọ́n mọ̀ pé kò ní work fáwọn wọ́n á make sure pé àwọn kọ́kọ́ dàrú náà tó bá ti dàrú tán wọ́n wá go ahead. That is it. Wọ́n ti ṣàlàyé Sísọláyẹmí. You said there should be emergency and security. Wọn àkókò sanwó fún mi pé kí n lọ kéde pé káwọn èèyàn má wà mọ́. Wọ́n àti sanwó fún mi pé kí n jí lọ ọbẹ̀ láàárọ̀ kí n lọ máa sọ fún ẹ pé ẹ máa lọ àṣẹ mọ́ o. Apart from pa kéde lórí rédíò mo tún lọ ọbẹ̀ pé ẹ máa lọ wọn àṣẹ mọ́ ẹ tó fẹ́ ṣe ti lọ wọ́n ti travel back látànà wọ́n ti lọ wọ́n láwọn lọ múra lẹ̀ káwọn ọmọ pẹ́ pọ̀ tó báyìí ẹ máa lọ lé àwọn èèyàn wa ò ní dáhùn. Èèyàn ẹyọ kan èèyàn ẹyọ kan kó ọmọ 19 wá. Jésù. Èèyàn ẹyọ kan kó ọmọ 19 wá ó ń gba ọmọ ẹjọ ládùúgbò. Ojú ẹ máa ń power tap wọ́n ti pause. Ṣé ẹ gbọ́ mi wá? Bẹ́ẹ̀ni ibi ẹ sọ wípé bí wọ́n dẹ̀ ṣe máa ìbẹ̀lẹ̀ ó ti kọ́. Ẹ bá fẹ́ mọ̀ báwọn èèyàn ti máa ń ṣe ń bàdàn. Tẹ́ ẹ bá ti pè wọ́n báyìí tẹ́ bá lè fẹ́ ṣe nǹkan fọ́mọ kékeré. Fọ́tò lásán tó máa fẹ́ bá mi yà èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n á máa ju ọmọ wọn sí mi látọ̀kan ni. Jésù. Wàláhì àwọn gan mọ̀ tó bá ń gbọ́ mi báyìí wọ́n mọ̀ báwọn ṣe máa ṣe wọ́n á máa ju ọmọ wọn sí mi látọ̀kan ni wọ́n lè ju ọmọ mẹ́rin sí mi lẹ́ẹ̀kan náà ọmọ mẹ́rin. Àwọn òbí kan pè lóbì. Màmá máa sáré bí màá ṣe hàn apart from this program gan sẹ́yìn ò rí báwọn àwọn òbí ṣe ń ṣe àwọn ọmọ wọn ní Ìbàdàn gangan kọ́mọ̀tì ẹ̀jẹ̀ program yìí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ wọn Ìbàdàn. Children's Carnival mi lọ́dún yìí wọ́n ti bínú àwọn lọlé àwọn òṣèmọ́ àwọn ẹ bínú lọlé ni o bẹ́ẹ̀ ṣe mọ́ bà mí ló kọjá lọ́dọọdún nìyẹn tẹ́ sọ pé mi ò létò fọ́tò lásán tẹ́ bàbá mi yà ẹ mọ̀ gba tíkẹ́ẹ̀tì wọ́n bá ṣe fún wọn tíkẹ́ẹ̀tì wọ́n mọ̀ fún wọn tíkẹ́ẹ̀tì fọ́tò ẹni tó wà ní 400 mọ́mí wa ẹni tó wà ní 400 ó sì wá wájú oní nọ́mbà 3 ó sì ló wọ́n ya fọ́tò ó sì bẹ̀rẹ̀ wàhálà ẹlòmíì ó ti ọmọ ẹ̀ sí mi báyìí ọmọ òṣùbù yóò forí gbálẹ̀ yóò mọ̀ ṣẹ̀jẹ̀ ilé sọ yọ òbí tí mo ti arrest silently fúnra mi tí mo tì mọ́lé nítorí bó ṣe ṣe ọmọ. Mo ní mo fẹ́ fún wọn lóúnjẹ ní kòtò àánú mo pè yẹn 1000 èèyàn 3000 plus dẹ̀ wá mo sì dá wọn 1000 lóǹtàn ẹ̀yin 3000 tó kù ẹ̀ tò kò lè ẹ̀yin 2000 tó kù ẹ̀ tò kò lè tó ń táwọn èèyàn gbà tọ́ra àwọn ọmọ pè ṣùgbọ́n inú ò ní sanwó lọlé o. Mo fún wọn ní ráìsì abọ́ méjì ẹ̀wà abọ́ méjì gàrí abọ́ mẹ́rin ni mo fẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn tí mo pè yẹ o. Ṣé àwọn pé èèyàn kan nínú àwọn tí ò rí gbàdé lọ́ba pé dákun ó tiẹ̀ jẹ́ gàrí agolo 5 fún mi nínú tí wọ́n fún ọ ó lóun ò lè fún o ó lóun ò lè fún ó lè dànù. Nígbà tí mo wá fẹ́ mọ fún àwọn tí ò rí gbà lákọ̀ọ́kọ́ padà tí mo ní wọn ó tò ṣé ẹ mọ̀ pé ẹni àkọ́kọ́ tó lóun ò lè fún ẹ̀yẹ tún padà wá tò ó dẹ̀ ń tì wọ́n ó dẹ̀ ń dabẹ̀rú. Kò mọ̀ pé mo rí òun lákọ̀ọ́kọ́ ó sì padà wọ́n fẹ́ mọ́ dábẹ̀rú greediness ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan tó bá ti jẹ́ pé nǹkan ọ̀fẹ́ wọn kò rí láìfù ọmọ wọn tó ọmọ rí ó jẹ́ wọn ọ̀mọ́ nítorí ọ̀sọ̀ ọmọ wọn ò kí ẹ̀ díẹ̀ tí wọ́n ṣe máa ń ṣe ọlọ́run kódà ó dàbí pé kéèyàn máa lójú àánú gan ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gan ọlọ́run ò fẹ́ because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo mọ condition tí mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Mo mọ tí mo ti go through. Mo believe yín torí mi gan tí mi sì ń bẹ̀ mo mọ bó ṣe ṣe mí. Ìhòhò ni mo lọ lé lánàá ìhòhò ọmọlúwàbí wọn sásọ kankan lára mi mọ lẹ́yìn boxer àti dín mi kékeré. Ìhòhò tẹ́ bá rí picture wọ́n ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn lẹ́yìn fi tí mo rí picture mi kó máa fly around. I was mo ń sunkún bí ọmọ kékeré ni àtọlọ́pàá àti road safety àti hotman ni wọ́n ń rẹ̀ mí táwọn òbí yẹn gan ń bí mi táwọn gan bú ẹkún tí wọ́n ń sunkún. Ìwé tí àwọn èèyàn wá fi ń ṣe wọ́n ṣubú léra wọn ìsìn bẹ́ẹ̀ o mo dẹ̀ sáré débẹ̀ àwọn tó ṣubú yẹn jẹ́ àgbé wọn mo dẹ̀ ń gbé wọn mo ń gbé wọn ẹ̀yin tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́ ẹ̀ ṣubú sì tún rọ́ọ̀ṣì wá wájú ẹ̀ sì tún tẹ̀ wọ́n again nítorí tẹ́ ẹ̀ tí kí ni nǹkan náà tí wọ́n fẹ́ fún wọn kí ni nǹkan náà mo tún gbọ́ orí rédíò mo ní èyí tí wọ́n fẹ́ fún yín ò nítumọ̀ wọ́n kàn fẹ́ káwọn ọmọ òdùn náà ní ẹ̀bùn tí ò nítumọ̀ ní kí wọ́n lè padà ojú kòkòrò ìwà burúkú tó wà nínú ẹlòmíì kan tó yẹ pé Ọlọ́run fi dá Ọlọ́run fi ṣe bó ṣe ṣe ní dà wá láàmú wàláì I pity the woman
I pity her and I even pity myself. Ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo sọ mo ní tó jẹ́ kí n máa gbowó children carnival tí mo ṣe lágídìgbò. Mo ní mo fi ń regulate ẹ ni. Owó tí mo fún ẹ mo lè fún ẹ lọ́fẹ̀ẹ́. But tí n bá fowó sí i, wọ́n da gbogbo ẹ̀rù. Wọ́n ti yọ géètì fẹ́ǹsì mi. Fẹ́ǹsì géètì àgídìgbò. Bó ṣe nípọn tó yẹn, wọ́n yọ. Wọ́n ti tì ó ti fẹ́ ṣubú lu àwọn tó wà nínú ilé ìjọ náà. Kí n tó mú kíkí ní ẹ bá lé wọn tí mo lé wọn dànù. Nígbà tí n fi padà wọbẹ̀ géètì yẹn ti fẹ́ wó lu àwọn tó wà mí tí ẹ̀ rí pé géètì ti fẹ́ wó ni tí wọ́n bá dẹ̀ tí géètì yẹn tó wó géètì tó ní òní wọ́n rọ̀ wọlé wọ́n wà máa tẹ àwọn tó wà nínú tó ti wó lu yẹn wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí tí wọ́n fẹ́ they don't care life ò ní túmọ̀ sáwọn táwa gan care fún àwọn táwa gan fẹ́ mọ̀ sànú yẹn gan ò láàánú ara wọn láàánú àwa gan. So ibi tá a bára wa dé ni o wàláhì woman yẹn try o ọlọ́pàá tá à ń expect yẹ kó dé ní 8 o'clock wọ́n ti dabẹ̀ yẹn rú láti 5 o'clock. Ìta sọ ìṣẹ̀lẹ̀ from minutes to 7 lọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn ọmọlẹ̀. Aláàjì á jẹ́ wípé wọ́n já géètì wọlé nìyẹn o. Géètì tó yẹ pé wọ́n ti tì ọdẹ wà ń bẹ̀ wọ́n fọ́ọ̀sì géètì okùn tó fi ti géètì láàrin bírèkì ni. Okùn tó fi ti géètì láàrin bírèkì ni àwọn ọdẹ wa fẹ́ mọ ilé wọn padà ẹ fi wọ́n lẹ̀ kọ́sàtì géètì yẹn dẹ̀ fẹ̀ gan-an. Ó fẹ́ gan wọ́n wò pé tọ́ba ní wọn padà táàmì yẹn iṣu ó ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ nìyẹn náà wọn tó wá lójú àánú ara wọn àwọn gẹ́gẹ́ ò tó lójú àánú ara wọn wọn nífẹ̀ẹ́ ara wọn ìkan tó bá rí pé tó ṣubú wájú rẹ̀ yẹn kan ṣubú wàá tẹ̀ láti gbé ìdíje yóò ṣe pé wọn ó tún mọ̀ tẹ̀ wọ́n lẹ̀ jẹ́ àwọn ọmọ kékeré wọn pè àwọn àgbàlagbà lọ wá ìyá arúgbó kan bẹ́ẹ̀ nígbà tí mo gbé ìdíje tí mo ní màmá ọmọ yín dà ó lù wọ́n ọmọ wa. Arúgbó kí ni ẹ wá ṣe ń bì ó lù wọ́n orí yọmí ní òun fẹ́ fojú kan orí yọmí ni. ilẹ̀ fi wá bí ètò tí wọ́n pè fún ẹ̀ sí làgídìgbò màmá torí Ọlọ́run ẹ̀ sí làgídìgbò àwọn àgbàlagbà yẹn náà dẹ̀ ń ṣubú tí wọ́n bá ti ṣubú báyìí àwọn ọmọ kékeré ó fẹsẹ̀ kọ́ wọn ọmọ kékeré ó ṣubú ẹlòmíì náà màmá ṣẹ̀wọ̀n pé yóò fọ́ nísìnyí pé nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ a bá àwọn ọmọ oṣù méjì oṣù mẹ́rin ọmọ ọdún kan níbi kan tí wọ́n kó wọn sí wọ́n tó 7 àríyá wọn àwa láṣẹṣẹ kó wọn tá a ṣe ń wáyà wọn káàkiri. owó mi jábọ́ ṣá. níbo ẹlòmíì kígbe pé abẹ́ gọ́tà ni o abẹ́ gọ́tà abẹ́ gọ́tà àwa ń wá àwọn ìyá ọmọ kì ẹlẹ́nìkan wá bá mi aláàjì mò ń wọ́ ọmọ mi ọlọ́mọ ọdún mélòó ọlọ́mọ oṣù méjì ẹnìkan ló ń wá bébí ọ̀sẹ̀ mẹ́ta ọmọ oṣù méjì bó o lọ ẹsẹ̀ ṣe tí kò sí lọ́wọ́ yín ni tí bó o lẹ ṣe gbé nígbà tí èsì kò lè rìn fúnra rẹ̀ tẹ́ ẹ̀ fi rí. Jésù.